Ẹ ǹlẹ́ ńbẹ̀ un o, ṣé dáadáa ni mo bá yín? Ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi náà ti wà níhìn yìí. Ẹ kú òwúrọ̀ ọjọ́ Ajé, ọ̀sẹ̀ yìí á tún sàn wá síre, sáyọ̀ àti sí àìkú tí ṣe baálẹ̀ ọrọ̀. Ohun kan ni mo fẹ́ rán wa létí ní òwúrọ̀ ọjọ́ Ajé yìí. Òun náà ni orin tí a máa ń kọ ní ilé ẹ̀kọ́ wa ní ìgbà àtijọ́. Àwọn kan sì máa ń kọ ní ìsẹ̀yìn ní àwọn ibì kankan, a sì máa ń rí tí wọ́n sì máa ń kọ. Ṣùgbọ́n àwọn orin tí a máa ń kọ nílé ẹ̀kọ́ wa, bóyá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni tàbí ilé ẹ̀kọ́ girama. Orin náà ni ó lọ báyìí wípé iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí Monday ẹlẹgbẹ́ wa, ẹ jẹ́ ká múra, ká gbàdúrà sí bàbá wa, kó pa wá mọ́ lónìí. Ká má gbàgbé láti múra sí iṣẹ́ wa, ká má sì ṣèmẹ́lẹ́. Ṣùgbọ́n ohun kan tó tún ṣe kókó ṣe pàtàkì jùlọ ni wípé ká bá Elédùwà sọ̀rọ̀, ká fohun gbogbo sí Elédùwà lọ́wọ́, kó máa tọ́ wa sọ́nà. Ká gbàdúrà sí bàbá wa, kó pa wá mọ́ bá ti ń lọ, bá ti ń bọ̀, bá ṣe ń ṣiṣẹ́ wa tí à ń ṣe takuntakun, kí a fi Elédùwà ṣe àkọ́kọ́. Ẹ̀bẹ̀ mi sí Elédùwà ni wípé á mú ohun gbogbo ṣiṣẹ́ sí dáadáa wa nínú ọ̀sẹ̀ yìí àti síwájú sí. Orúkọ mi ò yípadà, Adùnọlá Abọ́sẹ̀dé, ọmọ Ṣókàn lórúkọ tí èmi ń jẹ́. Yorùbá lèmi. Ire o.